ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí a rí i pé táàbà parọ́ fúnra wa lókun ẹni bá ní ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ó ń tò à ń gbàdúrà rẹ̀ kọ́ lọ́run jí ó tò torí gbogbo wa láti tó mọ nǹkan tó ń lọ nínú ìlú láàrin àwọn alágbára láàrin àwọn ìjòyè láàrin àwọn bàbá láàrin ìmáàmù láàrin kábíyèsí láàrin àwọn olóyè àwọn ọ̀tọ̀kùnú ìlú àwọn tó jẹ́ pé ẹ wò tí wọ́n sà lágbára nù ìmọ̀ràn wo lẹ bá wa rí fún àwọn bàbá wa yìí àtàwọn ìyá wa gbogbo wọn ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ onímọ̀ọ́mù dé nílùú Ògbómọ̀ṣọ́. mo kọ́kọ́ kí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹgẹ kábíyèsí o ẹ̀mí ọlágùn àbẹ̀ Ọlọ́run bá fún wọn gbogbo nǹkan tí wọ́n lò lórí àpèrè ọba ọlọ́mọ ẹ̀kọ́ wọn fà rẹ̀ lò kò bàjẹ́ lórí àwọn tó ṣe lánàá lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kò ní bàjẹ́ lórí bàbá wa lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ lórí bàbá wa gbogbo ẹni tó bá wá ní àníyàn kílùú ìbàjẹ́ nínú ọkàn wọn tí wọ́n wá ń ṣe dáadáa sí bàbá wa kábíyèsí àwọn fẹ́ kó dáa ni láìpẹ́ láì jìnnà kọ́lọ́run bá wọlé àwọn tó tẹ̀lú ìdó kọ́lọ́run bá fàṣírí gbogbo wọn sí. àmín àmín. nítorí pé ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́ òun ni gbogbo wa ń fẹ́ Ọlọ́run dẹ̀ ṣoore fún wa lọ́pọ̀lọpọ̀ tó ṣe sí àsìkò kan náà nípa nírú bàbá wa ọba àdẹ̀nírú bàbá wa imam at the same time tí wọ́n jọ jẹ́ni tí wọ́n ní òye tí wọ́n dẹ̀ lẹ́mìí ìlọsíwájú fún Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ṣe àwọn pé gbogbo ibi tí nǹkan dáadáa bá ti fẹ́ ṣẹlẹ̀ kò sọ́nà tá a fẹ́ gbégbà èṣù á kọ́kọ́ gbọ́wọ́ láti dí ìlọsíwájú yẹn dúró ṣùgbọ́n àwa là ní gbà fún so mo kàn fi àsìkò yìí mo fi ń rọ bàbá wa ọba nítorí pé kò dùn mọ́ wa nínú nǹkan tó ń ṣẹlẹ̀ àwa tá a wà níta kò sígbà tẹ́ bá lè open page open anything bóyá ẹ wọ Facebook especially Facebook kò sígbà tẹ́ bá lè wọ̀ tán bá máa kọ́ gbé nǹkan wa tán bá máa gbé nǹkan tó tẹ̀lé jẹ́ á jẹ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí so ó dẹ̀ pẹ́ tírú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tá a máa ń gbọ́rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ lọ́nà àìdá so a bẹ̀ bàbá wa kí wọ́n jọ gbogbo nǹkan tí kò bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n bá wa kàn fọwọ́ wọ́nú lórí ẹ̀ kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ àkìn kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ ọba lórí ẹ̀ a wá tún rọ gba àwọn tó jẹ́ ọ̀tọ̀kùnrin nílùú yìí láti orí àwọn bàbá wa sẹ́nitọ́ Ayọ̀ Adéṣeun bàbá Ṣọ́là Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ ó wà ọjọ́ ìbí wọn náà wà lára tó gbé wa dé Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà ara bàbá wa àdìkálẹ́bà Alhaji Monsur Èjìdé olówó pọ̀rọ̀ kúdù wa orúkọ dáa ń pè wọn nìyẹn wọ́n ti ń lọ́lá lánàá wọn nílé ní tó bá dọ̀la ọlọ́mọ ẹ̀kan bọ́lá pìtàn má jẹ́ ká wọn ti Ọlọ́run ọ̀la gbogbo tí ń dùn nínú ayé wọn kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ bàbá wa Balógun bàbá wa Sàká Balógun kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn gùn àti gbogbo àwọn tí wọ́n tún wà tọ́jọ́ tó ọ̀tọ̀ ìkùkù nínú ìlú yìí tó fi dórí gbogbo àwọn bàbá Ọlámìjú tó fi dórí bàbá sẹ́nitọ́ Fatai Buhari a bẹ̀ Ọlọ́run fún wọn kọ́lọ́ jẹ́ kí ìlọsíwájú kó máa bá ogun tí wọ́n ń ṣe. àwọn wọlé kan lè gbogbo wọn nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n tó ń lórúkọ tí wọ́n dẹ̀ ń dúró nílùú Ògbómọ̀ṣọ́ kó ní ìlọsíwájú àti gbogbo àwọn bàbá wa ọba yòókù náà Ìbà Bógúndé ni àwọn bàbá wa Olúgbọ́n Àrẹ̀ṣàdú àti gbogbo wọn àti bàbá wa Ògbétú gbogbo wọn kọ́ lọ́wọ́ bàbá wa ló ti wọ́n kí wọ́n jọ fún lọ síwájú ìlú Ògbómọ̀ṣọ́ orí gbogbo ibi tí dàrúdàpọ̀ bá ti ń ṣẹlẹ̀ ìlọsíwájú kankan ò lè bá ibẹ̀ o kódà kó jẹ́ nínú ilé ni táàrin ọkọ àtìyàwó nínú ilé yẹn ò bá gbé ìdàgbàsókè kankan ò lè bá nínú ilé yẹn bẹ́ẹ̀ náà ni lọ́rọ̀ nínú ìlú níbi tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ńláńlá nínú ìlú ìlọsíwájú kankan ò lè bá bẹ́ẹ̀ ẹ wo oore tó ń bọ̀ wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láìpẹ́ nípa fẹ́ gba kápítà báwo ni tí ò bá sí ìfọwọ́sowọ́pọ̀ tẹ́nìkan ń gbé sókè tẹ́nìkan ń fà sílẹ̀ ọ̀nà wo ní oore ìfẹ́ wọlé bẹ́ẹ̀ la dẹ̀ láwọn tó pọ̀ tá a jọ ń fáìtì fún nǹkan yìí tí gbogbo wọn bá unite ẹnu wọn ṣọ̀kan Ọlọ́run ní fi jẹ́ kán fi oore wa Ọlọ́run ní jẹ́ kán fi ṣàpínlẹ̀ o tí bàbá sọ̀run bá wà l'Ábùjá kan sọ pé nǹkan báyìí láàrin ni báwọn ṣe fẹ́ kó rí lélẹ̀ tá a tún rẹ́ lòmíì tó tún ní àwọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí ìfẹ́ tara wọn nìkan ẹ̀jọ̀ nítorí Ọlọ́run gbá Ògbómọ̀ṣọ́ à ń bẹ̀ yín nítorí Ọlọ́run ọba àwa ò ní agbára kankan tá a lè ṣe ẹ̀yin náà lẹ lágbára ẹ̀yin la síwájú ẹ̀yin ni wọ́n á pè ẹbí ọ̀rọ̀ sámọ̀ bàbá ìmáàmù lọ́jọ́ Friday ẹ̀yin náà ni wọ́n á pè
tẹ́nítì ń bá ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa paná ọ̀rọ̀ yìí kínú ti gbogbo wa náà kínú wa lè dùn even àwọn tá a jọ ṣe kékeré nílùú ìtajọ wà tá a jọ jẹ́ ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní igun bí àwọn tó wà ní igun bí iṣẹ́ tá à ń ṣe síra wa gan kò dà bá ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀ mọ́ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa gbé kalẹ̀ Cradle Carnival ó pẹ́ tí nǹkan yẹn ti máa ń wà lọ́kàn tèmi ó yẹ kó ọdún kan tiẹ̀ wà tó máa pa ọmọ Ògbómọ̀ṣọ́ náà papọ̀. ẹ jẹ́ ká kí Honorable Wọlé kanlẹ̀ níbi ọ̀rọ̀ Carnival. àké Honorable torí àwọn ni wọ́n dá kíní yẹn lẹ̀ tí wọ́n ti ń sábà tẹ̀ rẹ̀ láti gbà. so ipò gíga tí wọ́n ń wò lókè yẹn Ọlọ́run àbá wa kékeré níbi tán wà yìí o Ọlọ́run àbá wa mú wọn débẹ̀ ó wo gbogbo wa náà ká máa wà ṣùgbọ́n tí n bá wá lọ́dún tí mo lọ́dún parí tí mo ní mò ń lọ fún Cradle Carnival tí mo kóyàn tí n bá débi tán ti ń ṣe àwọn tí wọ́n tán kù níbẹ̀ tán mọ̀ pé ọ̀dọ̀ ìmáàmù wọ́n ti rí nǹkan yẹn bí ọ̀tá ẹni tó bá ti wà pẹ̀lú wọ́n ti pè wá lọ́mọ àlè kò sí nǹkan tó ti pè wá àmọ́ adúpẹ́ fọlọ́ gbogbo àwọn tó ń wò bí ìjọba àmọ́ lágbájá fún wọn tàbí àwa kọjá ẹni tí wọ́n sọ pé ọmọ àlè ní nílẹ̀ tí òbí tán bí wa sí tá a gbé tá a tí kò dẹ̀ síbi tá a mọ̀ dé ọ̀la yìí òun ni tó tá a bá wá tá a lọ sí irú bẹ́ẹ̀nsì ààrẹ ni tí ó sọ pé yáyá kò ń ṣe kinní kan tán bá bẹ̀rẹ̀ ìjà ń bẹ̀ tá a bá rí ta létí yóò di nǹkan míì ni tó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá ọba tẹ́ ẹ bá fẹ́ kí nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe láníyàn ẹ̀ ó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa parí ohun gbogbo tí ń bẹ́lẹ̀ ó lè fáwa náà ní àǹfààní mo ní àgbà tí mo wálé fọ́dún léyà ó tẹ́lẹ̀ tá a bá ti wálé fún léyà a máa wọn lọ sáàfin á gun orí ìjàpá ṣe gbogbo ẹ̀ wọ́n welcome everybody á wà ó gbọ́ àánú nǹkan tá a lè ṣe mọ́ nsìn kò ń ṣe pẹ́rù ń bà wá láti wọnú ààfin tọ́lá ààfin ìlú ni ààfin gbogbo wa ni gbogbo wa lájọ ní ṣùgbọ́n nítorí àwọn nǹkan tó wà níbẹ̀ nítorí àlàáfíà ọmọ ẹgbẹ́ máa adébẹ̀rẹ̀ ń sìn lágbájá kìíní kan kẹ́ ẹ tó mọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ gbégbèsè kan wọ́n máa ní àwọn èèyàn tún máa ń pé kí ni ìwọ náà wà lọ́dọ̀ ẹ kó rí bẹ́ẹ̀ nínú ààfin ìlú wa ó yẹ káwọn ọmọ tá a ní kí wọ́n ti mọ̀ bàbá wọ balẹ̀ lẹ́yìn tí ń ṣẹlẹ̀ láàfin ká oríṣiríṣi kan táwọn náà mọ̀ tí wọ́n á débi tán bá bí wọ́n pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni kí lẹ mọ̀ ń pàlú tí wọ́n á lè sọ̀rọ̀ àbẹ̀ bàbá ọba kí wọ́n bá wa rí ṣe léyìí o bẹ́ẹ̀ ṣe ń lọ kiri aláwọn oríṣiríṣi àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ níbi tá a wà tọ́jọ́ mọ̀ lùi kódà mo tún ṣe ń dì tẹ́tẹ́ nìkan láìpẹ́ tí mi mọ̀ tádẹ tí jọ ń gbé community ti pẹ́ tí mi ò mọ̀ pọ́ mọ̀ lù ni mo ní kó wá bá mi ṣiṣẹ́ kó wá bá mi ṣe sólà ní ilé mi ni tó bẹ̀rẹ̀ láti one or two tí n bá yìí sọ̀rọ̀ pa ọmọ abẹ́ṣẹ́ ní ìbátan àbúrò ló jẹ́ sí bàbá wa abẹ́ṣẹ́ tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tá a dẹ̀ ti mọ́ra ti pẹ́ tó dẹ̀ jéèyàn ńlá ẹ sì mọ̀ pé Ògbómọ̀ṣọ́ tòótọ́ ẹ pé irú wọn yẹn tá a bá jókòó à á gbéra wa ó máa ní nǹkan táwa náà máa ṣe sí nǹkan tó ń lọ nínú ìlú yìí bó ti wù kó kéré bó ti wù kó tóbi tó bàbá wa ẹjọ́ àwọn Yorùbá ní téèyàn bá torí Ọlọ́run sìnkú èèyàn á torí òórùn sí tí bàbá wa bá tiẹ̀ wo pé àti bẹ́ẹ̀lẹ̀ yìí ń gbé mi lọ́kàn ó sì ń dùn mí ẹ torí àníyàn yín tẹ́ ẹ ní dáadáa tẹ́ ẹ ní sílùú Ògbómọ̀ṣọ́ àti ìfẹ́ táwọn ọmọ ìlú yìí ní sí ẹ jẹ́ kí gbogbo nǹkan yìí kó tán lẹ̀ tí bàbá wa tó yá táṣẹ bá ti wá látàfin kò tẹ́ni tó tún tó gbérí nǹkan kan nínú ọ̀rọ̀ tó wà lẹ́nu Ọlọ́run dẹ̀ yẹ ká rí bàbá pẹ́ Ọlọ́run ní ṣe lè ní kò ní ṣe ayẹlé ìtẹ́wà kò ní ṣe ní aburú kò ní ṣe lábàámọ̀ fún bí mi ìbá mọ̀ kí má rẹ̀ ti lọ tẹ̀sẹ̀ bọ́rù nǹkan bá Ọlọ́run ní ló jẹ́ bẹ́ẹ̀ fún wọn láti tóbi Ọlọ́run lájẹ́ kan ṣe lọ́wọ́. ẹ bá mi kí gbogbo àwọn fáǹsì lókè tó lọ kí ẹ sì bá mi sọ fún wọn pé àsìkò Ológè TV Àmọ̀tẹ́kùn Oòduà ó ní kí wọ́n bá mi wo òní. Yorùbá ní ilé lẹ́jẹ̀ ò tí níyì mo mọ̀ pé program mi bó ṣe wà tí wọ́n bá sẹ́ǹdì ẹ̀ láìpẹ́ àwọn tẹ́ máa rí tán máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sórí ẹ̀ láti ìlú òkèèrè ni tẹ́lẹ̀ mọ́ bí tí ọwọ́jà Àmọ̀tẹ́kùn ti dé tó gẹ́gẹ́ bí #1 fans mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Àmọ̀tẹ́kùn Àsìkò Lékè TV ẹ̀dẹ̀ rí pé láti ìgbà tí bó ṣe bẹ̀rẹ̀ kọ́ leléyìí o ìbá bẹ́yà kí nínú gbó ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni inú gbó ni tó àdúpẹ́ fọ́lọ́run ọba torí ẹ̀ lẹ ṣe máa rí pé gbogbo ẹni tó bá ti dúró nídìí òdòdó tó dẹ̀ ń fi ọkàn kan ṣe nǹkan ìlọsíwájú á máa bá gbogbo nǹkan tó bá ti ń ṣe kò séèyàn kan tó ń tẹ̀lé bí tí bàbá wa ìmáàmù wà tí àpadà sí aburú ń bá ọ̀rọ̀ àtẹ̀bẹ́ lọ́wọ́ ọba padà sí aburú tó kú ti wù kó kéré kó tóbi tó kò ní bẹ́ẹ̀ nìkan kan kò ní bá ìmáàmù kò ní bá gbogbo àwọn táǹtẹ̀lé wọn kò ní bá àwọn ọba wa kò ní bá gbogbo àwọn tó jọ mọ̀ ní tó wà lẹ́yìn wọn ẹjọ́ torí ẹ bá mi fọ́lò Àsìkò Lékè TV Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo àgbáyé ni wọ́n ti ń wò wọ́n o gbogbo ẹ máa rí tí program bá wà ẹ máa ráyàn tó máa pè látàbí jan Canada tó ń pè tó ń dúró
kẹ má ti rí pé nǹkan kan ń gbé program yẹn ṣẹlẹ̀ àwọn èèyàn ti join wọn ti wọ̀ in fact táwọn tí Àmọ̀tẹ́kùn bá jí láago 2 òru tó bá ń ṣe program àwọn èèyàn máa wò ẹ lágbára Ọlọ́run ọba gbogbo tó ní kálukú wa náà bá dáwọ́lé Ọlọ́run ọba fi èrè sórí ẹ̀ ní ṣàṣetì lágbára Ọlọ́run Ògbómọ̀ṣọ́ ò ní nira kò nira fún wa lánàá kò nira fún wa tó bá tún dọ̀la Ògbómọ̀ṣọ́ ò ní nira fún wa wọlá títóbi Ọlọ́run wọlá àjọkàn ṣo rẹ̀ nǹkan tó dẹ̀ wù wá lọ́kàn tá à ń fẹ́ kó dé sínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí láìpẹ́ láì jìnnà Ọlọ́run bá jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ àníṣe máa lọ sílùú kan káwọn ọmọ wa tó dolórí kan tó di gọ́fúnà ní kan tó jẹ́ ogun nǹkan tó máa fẹ́ jẹ́ fúnra wa náà lámàyàn ra wa lé wa lórí nínú ìlú Ọlọ́run bá wọ́ aṣẹ́bẹ̀ wọ́n láti tóbi Ọlọ́run wọ́n lájẹ́ kan ṣe Ọlọ́run bá ọlá iná àtẹ́yìnà bismillahir rahmanir rahim iná àtẹ́yìnà kàìkọ́sọ̀rọ̀ fásọ̀lẹ̀ rabbika wà náà ní ṣàníyàkọ̀ àpọ̀. ẹ ṣe gan-an brother Adeniyi ẹ ṣeun èmi náà dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé tí wọ́n bá ní ta ló encourage mi jù láyé yìí ẹ̀yin ni níjọ́ kan lẹ sọ fún mi pé Àmọ̀tẹ́kùn Oòduà ẹ máa tẹ̀síwájú wọn pé níjọ́ kan ọ̀dọ̀ yín náà ó wùdí bí àgídìgbò Àmọ̀tẹ́kùn Oòduà ẹ má dúró gbogbo nǹkan tó lè mú kí gbogbo kó fi máa change kó fi máa wà kí gbogbo inú àwọn yóò fi máa dùn kí iléeṣẹ́ yóò fi máa dàgbà gbogbo ẹ̀ ní ẹ máa ṣe gbogbo ògbà lẹ́sìn dúró tì mí lẹ́sọ̀pọ̀ tì tí mo bá pè tí mo bá ní brọ́dà báyìí ni ṣé yòó ṣe yòó ẹ má wọrí ẹ gbúrò lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín pátápátá wọn bá láàánú pàdé ẹ ní dídàkudà náà ayé o ẹ ní gbókù ọmọ sí gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀yin náà ní gbókù ọmọ sí gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ṣe ń fọ́lọ̀ mi tẹ́ ẹ̀ ń fọ́lọ̀ mi ìdùnnú ọ̀hún máa pọ̀ ní ilé yín ni o lágbára Ọlọ́run ẹ ṣeun dúpẹ́ gan thank you so much lágbára Ọlọ́run tẹ́ ẹ bá wá padà ẹ̀gùn rẹ̀ láyọ̀ lágbára Ọlọ́run ẹ̀gùn rẹ̀ láyọ̀ tẹ́ ẹ bá wá ń débẹ̀ àwọn oore tẹ́ ẹ fọkàn sí ọlọ́jọ́ máa tẹ̀yìn lọ́wọ́ Ọlọ́run gbé yín ga débi pé ẹ̀yin náà bá a ṣe ń pe bàbá èjìdínlólówó pọ̀rọ̀ lágbára Ọlọ́run gbẹ̀yìn náà jù bẹ́ẹ̀ lọ àtèmi náà àti gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ ṣe ó dìgbà kan náà.